Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Gbogbo ọmọ Yorùbá pátápátá, gbogbo ibikíbi tẹ́ bá wà lágbàláyé tẹ́ ti ń gbọ́ voice yìí. Ìwọ tó bá mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni ẹ́, ilẹ̀ Yorùbá jẹ́ ẹ́ lógún. Ìlọsíwájú Yorùbá dẹ̀ ló mú ẹ lọ́kàn. Jọ̀ọ́ tó bá ti ń gbọ́ voice yìí máa bá mi share ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ dọ́dọ̀ àwọn tó ń ṣe Yorùbá nation, tó láwọn agitate fún Yorùbá nation. Àwọn ọmọ Yorùbá, advice kékeré mo kàn fẹ́ mú wá àti kìlọ̀. A dúpẹ́ fọ́lọ́run, a tó dúpẹ́ fọ́lọ́run. Ní tí mo fi la dúpẹ́ fọ́lọ́run ni pé Ọlọ́run mà tóbi náà láàrẹ o. Ọlọ́run ọba tí ò kì í tìkà lẹ́yìn, tí ò kì í bu aláṣìírí, àtúwọn káàbì tán ti ń dáná rọ́. Ọba tó ní agbára ju ohun gbogbo lọ. Ẹ̀yin Yorùbá nation, ẹ fún mi létí yín, àṣírí yín ti tú. Ọlọ́run dídì tú àṣírí yín fún wa báyìí ni. Ẹ̀yin onírọ̀ tẹ́lẹ̀ agitate fún Yorùbá nation. Ẹ̀yin ọ̀bàyéjẹ́, ẹ̀yin ìkà, ẹ̀yin dàlúrú, ẹ̀yin bàǹkọ́jẹ́, ẹ̀yin ọ̀tá Yorùbá tẹ́lẹ̀ ń ṣe Yorùbá nation. Ọlọ́run máa ti tú yín láṣìírí o. Ọlọ́run ó káre, ó tóbi ọlọ́ba. A dúpẹ́ fún Ọlọ́run o, àwọn ọmọ Yorùbá ń dúpẹ́ o. Election tó ń ṣe lọ́ṣùn ní last week Saturday, òun lọ́lọ́run fi tú yín láṣìírí. Kí ló dé tẹ̀ ń parọ́ fún wa látọ̀dún yìí? Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣòṣèlú ẹni Yorùbá nation lẹ́ ń jà fún? Why ti PDP wá ń win lọ́ṣùn tá à ń rí púpọ̀ nínú yín tó ń congratulate Adeleke? Àrími inú yín tó ń ṣe yẹ̀yẹ́, bàbá wọn lulẹ̀ 2023 bí bàbá wọn ṣe máa lulẹ̀ nìyẹn. Àrími báyìí tó ṣe congratulation Adeleke. Tó Ọlọ́run ti tú yín láṣìírí náà pé PDP lẹ́ ń jà fún, olórí burúkú ni gbogbo yín náà. Àjàjà wọ boy idiot tó ń pèrè ní sáìdì rẹ yẹn. So olórí burúkú wọ̀ ìwọ lè congratulate Adeleke. Ṣé bó ní ṣòṣèlú? Ṣé bó ló láwọn olóṣèlú kan ládùúgbò ẹ̀ ò bá wọn ṣe? Àṣẹ olórí burúkú yín kò PDP. Wàláhì gbogbo yín lẹ́ni kó yọnu Ọlọ́run, ẹ̀yin olórí burúkú yìí. Ẹ jọ̀ọ́ kí ni Yorùbá rà ń gba wèrè yín ná? Ẹ̀yin ò fẹ́ràn wa o. Wàláhì tàláhì small be lie. Èyí tí bá tún rí inú yín tó tún jáde Facebook pé Yorùbá lẹ́ ń jà fún, lágbára Ọlọ́run máa ṣòfò tẹ́bí tára ni. Òfò lómi ẹ̀fọn ṣe gbogbo yín máa ṣòfò tọ́mọ tára ni. Ẹ̀yin olórí burúkú yìí. Ẹ̀yin ilẹ̀ ń pariwo fún wa àwọn Haúsá Fúlàní wọ́n yàn wá jẹ, wọn ò fi wá sí position gidi Nàìjíríà. Kan lọ kinní kan, ọmọ Haúsá ni bọ́ndé airport wa, ọmọ Haúsá ni bọ́ndé MPA wa, ọmọ Haúsá ni bọ́ndé kinní kan, ọmọ Haúsá ni. Ẹ tún wá ń jà fátikú lábẹ́nú. Ẹ tún ń bá tọmọ ìyá tí yín jẹ́ tó jẹ́ Yorùbá ẹgbẹ́ yín. Ẹ ń fẹnu ń ba tiẹ̀ jẹ́. Ẹ tún fẹ́ k'Àtíkù tó wá jẹ president. Ẹ jọ̀ọ́ ṣé t'Àtíkù bá jẹ president tó máa kó Yorùbá sí position ni? Kò tún ní rántí àwọn ọmọ ìyá ẹ̀. Ẹ dẹ̀ lẹ́ ń jà fún wa. Ẹ rí pé lórí burúkú lẹ́yìn. Kò sí aláburú kan tó tó yín láyé yìí. Tán máa ń wá aláburú ayé àtọ̀run. Ẹ̀yin ni number 1. Pẹ̀lú nǹkan tẹ̀rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yín ń ṣe lọ yìí, wàláhì tàláhì ẹni kó yọnu Ọlọ́run. Gbogbo yín lágbára Ọlọ́run. Ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ lẹ́yìn lórí. Àfi tẹ́ bá tó jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ wo àsìkò Awólọ́wọ̀ kan lélẹ́yìí o. Eléyìí ò kì í ṣàṣìkò Abíọ́lá o. Orí burúkú yín tẹ̀ ń ṣe láti bíi 3 years yẹn. Ẹ̀rí pàwọ́ tá lè sí ìsìn àpọ̀jà àwọn tó ń gbọ́ yín lọ. Because àti ilẹ̀ làwa ti ń wo géèmù olórí burúkú yín tẹ̀ ń play yẹn. Ẹ wo Fúlàní kinní kan o. Ẹ ti mọ̀ pé Yorùbá bíi ti tiwa ó máa fẹ́ jáde fún president. So tẹ́ ẹ bá dẹ̀ ti ń dalẹ̀ Yorùbá rú, Haúsá Fúlàní ò ní lè tẹ̀lé Yorùbá yẹn. Because ẹ ti mọ̀ pé tí Yorùbá ti ní support Haúsá Fúlàní Nàìjíríà kò lè jẹ president láìláì. Wàláhì nǹkan tẹ́ ń jà fún nìyẹn. Àwọn Haúsá tẹ́yìn lẹ́ ń bájà àwọn Fúlàní, àwọn gangan náà ń sponsor yín. Olórí burúkú gbogbo yín, ọwọ́ Àtíkù lẹ ti ń gbowó. Àṣírí gbogbo yín ti tú fún wa báyìí.
ẹ̀ẹ́dẹ̀ ní sóríire gbogbo owó tó ń dá fún yín gbogbo owó tẹ̀ ń gbà yẹn ẹ máa fi wọ ẹ̀sán gbẹ̀yìn ayé yín ni ẹ̀yin olórí burúkú èèyàn yìí ẹlẹ́njà fún Yorùbá irọ́ lẹ́ ń pa fún wa ẹ̀yin support Àtíkù àníbi tẹ́mi ti wá gẹ̀ẹ́tì pé tọ́ máa ń wá olórí burúkú number 1 láyé dára ni ìwọ ọmọ olórí burúkú wèrè aṣẹ́wó yẹn tó jẹ́ pé wo ìrandíran ẹ̀ ní jèrè lágbára Ọlọ́run bóyá wà yẹn Ọlọ́run wọ ọlá ẹ̀jẹ̀ bàbá Awólọ́wọ̀ yóò wọ ọlá ẹ̀jẹ̀ Abíọ́lá yóò wọ gbogbo lẹ́jà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ti ń ṣe struggle látijọ́ yìí pé kí Yorùbá lè bọ̀ nínú oko ẹrú káwa náà tiẹ̀ lè dèrò wájú Nàìjíríà kò ní jẹ́ kó jèrè gbogbo àdáwọ́lé ẹ lọ́lọ́ máa dàrú fún ẹ because kí ni Yorùbá gbẹ́ngbẹ̀yìn pípì ìwọ lórí burúkú dára yìí ìwọ èlò gbé wíwí fọ̀bọ̀dì wá bàbá wọn ń tọ̀ sára kinní kan mi tí ẹ fà rí ẹjọ́ kan rí kò ṣépè fàtìkù rí ìwọ èlò tó gbé wá olóòṣòṣèlú pé Yorùbá ló ń jà fún kí ló pẹ́ pẹ̀lú muslim ticket tó tún ń ṣépè fún bàbá Adébóyè olórí burúkú ni ẹni ibo ló bá yẹsùn tán fi lóyún ẹ ni ó fẹ́ parẹ́ tìrantìran ni torí ìlú tó ló ń gbé ẹ tó ló ń gbé lóyìnbó tó pẹ́ ń balẹ̀ wà látàlá ẹ̀sùn bí láì ọlọ́wọ́ ọ̀la wàhálà àwa tá a wà ń lé tá à ń fèsì pé aláwà fẹ́ kí Yorùbá náà kó mókè Nàìjíríà kó lọ́n gbé wa sókè Nàìjíríà yìí ọlọ́wọ́ ọ̀la wàhálà táwa ń ṣe lágbára ọlọ́ ìlú yẹn máa lé ẹgbẹ̀yìn ni ìlú yẹn ò ní gbé ẹ̀ àfi tó bá tó jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ má jẹ́ ń gbọ́ lẹ́nu yín mẹ́pẹ́ ń jà fáwa o olórí burúkú ni yín o Haúsá lẹ́ ń jà fún o Fúlàní lẹ́ ń jà fún o Àtíkù lẹ́ fẹ́ kó jẹ pírẹ́sídẹ̀ǹtì o àṣírí olórí burúkú yín ti tú o àti ní pé PDP lẹ́ ń ṣiṣẹ́ fún o ẹni tó bá ti mọ̀ pé ó fẹ́ jèrè ọmọ nu yín tó fẹ́ jèrè gbèsè ayé ẹ̀ kó má dárúkọ pé òun ń jà fún Yorùbá mọ́ o because tí ẹ bá ṣe pé ẹ fẹ́ sórí burúkú gbẹ̀yìn ayé yín ẹlẹ́njà fún Yorùbá ẹ̀dẹ̀ ń ṣépè fún lórí Yorùbá lójoojúmọ́ gbogbo àwọn olórí Yorùbá ní gbogbo lẹ ti ṣépè fún tán pátápátá ẹ fẹ́ ṣòfò ni ẹ fẹ́ kú sí ìdájọ́ yín wà ní. wo ìwọ ọmọbìnrin dára yẹn wà látàlá táyé bá ń jáyé tí gbà bá ń jẹ gbà ní agbára ògùn Ọlọ́run àdàbí tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn kì í ṣe pé o tó fi ń ba ayé ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan ló máa jèrè gbẹ̀yìn ayé ẹ̀ because ibi tó ya olórí burúkú dé wọn náà gbé Yorùbá jáde kó wá jẹ president ọmọ Haúsá Fúlàní jáde kó jẹ president ọmọ Yíbò jáde kó jẹ president ìwọ péré látà ojúlówó ọmọ Yorùbá ojoojúmọ́ ló tún fi ń ṣépè tó ń bú Yorùbá yẹn tó ń bà lórúkọ jẹ́ àti nǹkan tó ṣe àti nǹkan tí ò ṣe gbogbo ẹ̀ ló fi ń bà lórúkọ jẹ́ orí pé olórí burúkú ọmọ àlè Yorùbá níwọ̀ yìí ẹ wo ẹ̀yin Yorùbá gidi ẹ̀yin lèmi ẹ fẹ́ bá sọ̀rọ̀ gidi o àwọn pípù yóò pọ̀ tó wa olórí burúkú ni wọ́n o Àtíkù náà ń ṣiṣẹ́ fún o ẹ má gọra yín o ẹ hàn fọ́lọ́ àwọn wèrè yìí o ẹ má tẹ̀lé wọn mọ́ o ayé wọn ti bàjẹ́ o ẹ rí pé celebrity tó bá sọpọ́tì Tinubu làwọn olórí burúkú yìí máa ń bú èyí tó bá sọpọ́tì Àtíkù àbóbì inú wọn máa ń dùn sí ni wọn kì í sọ̀rọ̀ ń pa ẹ̀ o aláyé bàjẹ́ ni wọ́n o ẹ jẹ́ ká ro ọpọlọ lórí wa kó pé dáadáa o àwọn eléyìí fẹ́ bà ayé wa jẹ́ ni o ayé ìrandíran wọn dẹ̀ ló máa bàjẹ́ ilẹ̀ Yorùbá máa mókè lágbára Ọlọ́run ìrandíran yín ni ò ní lọ bí kankan ẹ̀yin olórí burúkú yìí gbogbo yín lẹ̀ ní jèrè ẹ máa ṣòfò bí omi ẹ̀fọ́ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ la etí yín ẹ ṣí ọpọlọ yín lẹ̀ olórí burúkú làwọn ilé ọ̀tá wa ni wọ́n o wọn kì í ṣọ̀rẹ́ wa o wọn ò jà fún wa o wọ́n fẹ́ bà ayé wa jẹ́ ni o àwọn ọ̀ràn Júdásì tó lọ́rán kù tán kù lórílẹ̀ ayé tọkàn Jésù máa gbélébù ni o àwọn ọ̀ràn wọn náà bàtà Awólọ́wọ̀ jẹ́ tán bàtà Abíọ́lá jẹ́ o ẹ má tún jẹ́ kán belé ìjẹ́mọ́ wa lọ́wọ́ olórí burúkú ni wọ́n o ayé wọn ti bàjẹ́ o àti ìwọ tó ń pèrè ẹni dé tóun ó ṣòfò tọmọtọmọ ni ẹ̀yin olórí burúkú yìí gbogbo yín ẹ̀ ní jèrè agbára Ọlọ́run wọlá ẹni tó kọ́ tẹ̀lé Yorùbá ìdó ẹ̀yin lẹ̀ nísìmí gbèsè ayé yín Yorùbá máa nísìmí lágbára Ọlọ́run ẹ̀yin olórí burúkú dédé yìí
ẹ̀ ń jà fapò ara yín, ẹ̀ ń jà fún Haúsá Fúlàní, ẹ̀ ń jà fáwa Yorùbá. ẹ ṣe bá wa gọ̀ bíi titi yín ni ẹ̀yin olórí burúkú yìí. ẹ máa bọ̀ wá nǹkan bá bí ìyá ẹ̀rẹ́ nu yín gbogbo náà tẹ̀yìn ẹ lọ dá máa bọ̀ ẹ máa bọ̀ 2023 olórí burúkú gbogbo yín ẹ̀yin olórí burúkú yìí. apọ̀jù yín lọ ẹ̀yin kẹ̀ mélòó lẹ́yìn olórí burúkú tẹ̀ ń pariwo ẹ̀yin ẹ̀kan ẹgbómi ìjàkaná tẹ̀ máa fà ẹ̀yin táyé yín máa bàjẹ́ tìrantìran yìí lágbára Ọlọ́run ojú ẹ̀mí yín ẹ̀yin olórí burúkú yìí ní Tinubu máa fi débẹ̀ lágbára Ọlọ́run ìmí inú yín sniper ló máa mú gbẹ̀yìn ẹ̀yin olórí burúkú ìwọ díẹ̀ dára wo ibi tó bá ti ń ronú lọ lórí títí Jámánì train ló máa lọ yẹ́ ẹ mọ́lẹ̀ ìwọ olórí burúkú yìí ó ní kú síbi táṣọ ẹ wà ẹ̀yin ọmọ Yorùbá tàtà ó dìgbà kan náà ó dàbọ̀.